Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry, ìjọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìgbaniníyànjú àti ìjọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. In my previous video, mo sọ̀rọ̀ nípa káwọ ọ̀dọ́, káwà hardworking. But lọ́jọ́ tòní, mi fẹ́ address àwọn ìjọba wa àti gbogbo àwọn èèyàn tí ó wà ní position láti lè create employment. Ẹ̀yin ìjọba wa, mo fẹ́ bẹ̀ yín, mo fẹ́ rọ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ create iṣẹ́ fún àwọn ọ̀dọ́, kẹ́dẹ̀ fún wa ní good salary. Mo ti ṣe alábàápàdé àwọn fọ́nrán kan tó máa ní pé bí ọ̀dọ́ Nigeria, àwa youth pé a yọ̀lẹ. Ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀. Ọ̀dọ́ Nigeria wọn ò yọ̀lẹ, especially àwa Yoruba, a yọ̀lẹ. We are just smart. Mo máa ń tẹnumọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Yoruba race, they are smart people. We are just smart. We don't want to work or labor in vain because we know our worth. Kí ni mo mean pẹ̀lú ọ̀rọ̀ yìí? Ohun bíi mẹ́ta ni màá fi ṣe àpẹẹrẹ fún àwọn èèyàn tí ẹ lè mọ̀ wípé àwa ọ̀dọ́ a yọ̀lẹ. A máa kọ́kọ́ láti máa ṣiṣẹ́ lásán láti jẹ́ pé kọ́kọ́ máa dà wá báyìí. Yoruba race, Ọlọ́run dá wa ní ẹ̀yà tó jẹ́ pé a lọ́gbọ́n lórí jọjọ. Ní olden days, àwọn bàbá wa tó ń ṣe farming, wọ́n máa ń fọwọ́ ṣe, wọ́n fi gbogbo ara wọn ṣe, kò sí irinṣẹ́ fún wọn. Tó jẹ́ wípé tẹ bá rí wọn báyìí, ẹ̀yin gan ẹ pity wọn. So tẹ bá wọn sọ pé káwọn èèyàn go into farming ní modern days yìí, where are the equipment? Ṣé bó ṣe ṣe níbi 40, 50 years ago, 30 years ago náà ni kí àwọn ọ̀dọ́ ìsìn ká tún ṣe? Ọ̀rọ̀ ìlú yẹ kẹ́ béèrè lọ́wọ́ ara wa. Kẹ́ lè mọ̀ pé àwọn ọ̀dọ́ òun ṣe ọ̀lẹ, a lè ṣiṣẹ́ dáadáa. Tẹ́ bá wo entertainment sector, kò ń ṣe pé bí gbogbo wa náà ni a fẹ́ràn orin ní kíkọ, but I realize pé owó wà ń díẹ̀, òun ló mú ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ láti yà sí díẹ̀. And when you look at it, ẹ rí pé ó wà successful. Tẹ́ bá ní kẹ́ wo ọ̀rọ̀ internet lately, ẹ rí pé most of àwọn èèyàn a yà sí díẹ̀. And tẹ́ bá rí nǹkan tá à ń produce àbí nǹkan tó ń jáde ń bẹ̀, ẹ rí pé kò ń ṣe pé ayọ̀lẹ àbá fẹ́ nǹkan ṣe, because àwa gan kọ́ la ní internet, but nǹkan tí ó ń jáde láti ìlú wa, it is massive. The last one, tẹ́ bá wo ọ̀rọ̀ abroad nílé lọ, because a rí pé owó wà ń bẹ̀ tí èèyàn bá lọ sí abroad, èèyàn lè make owó. Ọ̀gọ̀rọ̀ èèyàn ń lọ sí abroad. Tó bá dé abroad, wọ́n ń ṣiṣẹ́. Àti ìgbọ́ pé àwọn èèyàn lọ sí abroad, àbí Yorùbá kan ó wá lọ sí abroad, ó wá kẹ́sílẹ̀ kò fẹ́ ṣe, lọ́kùnrin wa lóbìnrin wa. It means we are ready to work, but we refuse to be laboring for nothing. Tẹ́yìn ìjọba bá realize pé ẹ fẹ́ jẹ́ kí ìlú yìí dá, people are ready to work. Ẹ lè expect pé ẹ fẹ́ motivate yàn tó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú 20,000 naira, 30,000 naira, 50,000 naira. Deliberately kíní lẹ̀ ń ṣe. Ẹ̀yin lẹ mọ̀ọ́mọ̀ fẹ́ jẹ́ kí àwọn ọ̀dọ́ ká yọ̀lẹ. Ẹ fún ọ̀dọ́ ní 250,000 naira salary àbí 500,000 or 1 million. Ìgbà ilẹ̀ máa tó sọ wípé ẹ jàre. Yálà ìjọba o, yálà àwọn ẹni tó ṣiṣẹ́. Ẹ fún àwọn èèyàn lówó gidi. Tẹ́ bá sanwó gidi, nǹkan tẹ́ fẹ́ produce, ẹ jẹ́ kó wà quality, káwọn consumer kó lè rà. Táwọn náà bá rà, tó bá wọ́n, tó bá rà tó mọ̀ pé kíní máa last wa, kò ń ṣe nǹkan tó máa bàjẹ́ in the next few days. Àwọn èèyàn á rà. Ẹ jẹ́ ká ṣe nǹkan tó wà quality.
kẹ́ tà wọ́n, kẹ́ sanwó gidi, gbogbo kíní náà ó máa padà sínú system wa ni ó máa wà circled. So ọ̀rọ̀ yanjú tèmi lélẹ́yìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń dáṣẹ́ sílẹ̀ àti ìjọba ni máa rọ̀ ọ̀dọ́ Nàìjíríà, àgàgà Yorùbá, à ń ṣe ọ̀lẹ o, à ń ṣe ọ̀lẹ. Ẹ jọ̀ọ́, mo rọ̀ yín ni, Ọlọ́run á sì kọ́ wa mọ̀ ṣe. For more of this, ẹ follow mi lórí social media handle mi, Facebook, YouTube, TikTok and Instagram, Ìjọmọlúàbí. Ẹ ṣé.